Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn ti panupọ̀ pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lẹ́ẹ̀kan sí i. Wọ́n panupọ̀ láti ṣàgbékalẹ̀ owó fún ètò ààbò ẹlẹ́kùnjẹkùn. Wọ́n pè fún ìgbésẹ̀ akin láti fi òpin sí ìwakùsà lọ́nà tí kò bá òfin mu. Orílẹ̀-èdè Nàìjíríà àti Amẹ́ríkà ti fẹnukò lórí ọ̀rọ̀ ètò ààbò. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, ọ̀rọ̀ ti ń lọ lóríṣiríṣi lórí bí Àtíkù ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC. Ẹgbẹ́ òṣèlú ADC kì í ṣe ojú òpó tí ẹnikẹ́ni lè lò fún ìmọ̀tara ẹni nìkan. Ẹgbẹ́ òṣèlú alájọṣepọ̀ ni. Igun kan nínú ẹgbẹ́ náà ló sọ bẹ́ẹ̀ fún Àtíkù Abubakar. Oshiomhole ní tí Àtíkù kò bá lè yanjú wàhálà inú ẹgbẹ́ òṣèlú PDP, kò lè yanjú ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú. Iléeṣẹ́ NNPC ti fìdí ẹ̀ múlẹ̀ pé tírílíọ̀nù 5.4 ìyẹn 5.4 trillion naira ni iléeṣẹ́ náà jẹ ní èrè lọ́dún 2024. Ó fojú sun mílíọ̀nù 3 bárẹ́ẹ̀lì lójúmọ́ lágbọn epo rọ̀bì nígbà tí yóò bá fi di ọdún 2030. Orílẹ̀-èdè United Kingdom kọ ẹ̀bẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti mú Ekweremadu wá sílé wá ṣẹ̀wọ̀n rẹ̀ tó kù. Ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ Natasha Àpótí síwájú sí oṣù kejì ọdún 2026. Ilé ìjọsìn Kátólíìkì ní ìpínlẹ̀ Niger ti gbé orúkọ àwọn akẹ́kọ̀ọ́ 265 ìyẹn 265 tí wọ́n ṣì wà ní àkàtà àwọn ajínigbé jáde. Wike ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ ní ìlú Àbújá, owó tó wà nínú àpò òṣùwọ̀n làwọn fi ń ṣe é. Wọn ò tíì fún wọn ní owó táwọn béèrè fún gẹ́gẹ́ bí àbá ìṣúná. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton fìyà jẹ Man U níta bàbá wọn pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù 10 péré nínú ìdíje English Premier League lópin ọ̀sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Ẹniọlá Sàlíù lórúkọ mi.